Yínká Ọlámbíwọlé Àyìndé ẹ̀ tó dá Fuji sílẹ̀ ní February 9, 1966 when he became 18 years. Àbọ̀yẹ sọ fún àwa pé kí ló fà á títọ́ Fuji. Wọ́n ní pé nígbà tí a wà ní kékeré tí àwọn èèyàn bá jíwèrè tán parí iṣẹ́ àjísàrì lẹ́yìn oṣù Ramadan, àwọn tó jẹ́ kápítà wọ́n á di kápítà padà, àwọn tó jẹ́ télọ̀ wọ́n á padà sí iṣẹ́ télọ̀. Ó tún di ọdún tó ń bọ̀ lẹ́yìn tó bá parí competition tó máa ń ṣe ní ọ̀nà ọ̀la. Wọ́n dẹ̀ ti ń win competition láti 1958, wọ́n win ẹ̀wọ̀ 1964. Wọ́n kò sí àgbàlagbà tí ó ń kọ orin àjísàrì nínú kọ́ lọ padà sínú iṣẹ́ tó ń pè ní sakara àbí kọ́ lọ kọ àpàlà. Kò sí ẹni náà tó bá ti wọ 18, they move on to other genres of music. But sẹ́ríkì wá ní àwọn rò pé bọ̀ kíní làwọn wà wọ́n ṣe òun làwọn yàn ní ààyò pé báwọn làwọn ṣe fẹ́ ṣe láwọn sọ pé òkè kí ni nǹkan náà tí àwọn oníjùjú ń kọ tí àwọn ò lè kọ, kí ni àwọn onísákàrà ń kọ tí àwọn ò lè kọ. He now devised a strategy that he called the 80-20 principle. 80-20 yẹn ni ẹ bá láwọn ní eré kéékèèké náà ṣì lòdì ọ̀la. 80% kọ́tàbà kan pàtí yẹn orí àwọn bàbá yẹn ni, 20% ni original composition. So tó bá dé agbo láti bàtà ní bèrè látọ̀dọ̀ bàbá Gàdúbì, tó bá dé agbo abẹ́ kí ni oníwéré ìfẹ́ wa kọ, tó bá rí àwọn tó jẹ́ olùfẹ́ Haruna Ìṣọ̀lá, Sẹ́ríkì á kọ orin Haruna fún wọn. Tó bá rí àwọn tó jẹ́ olùfẹ́ Àyìnlá Ọmọwúrà àbí olùfẹ́ Ògíndò àbí àwọn olùfẹ́ Ọláyẹmí Ẹ̀sàkà, Sẹ́ríkì á kọ orin wọn fún wọn. Tó bá rí pé orin yẹn tí wọ́n wọ̀ wọn lára dáadáa, wọ́n wá mú original composition tí wọ́n wá fi kún. Torí ẹ̀ la ṣe ń pè ní 18-20 composition. Torí ẹ̀ náà yẹ sọ fúnra wọn pé kò tó ń jẹ́ Fuji the combination music consisting of sakara, àpàlà, jùjú, afro, gudugudu, aro, nowadays hip hop, highlife, otherwise what to add it to ló ń jẹ́ Fuji. Tí àwọn kan bá jí lára ọjọ́ kan tó bá láwọn Fuji messiah níṣẹ́ ní ẹ̀sọ̀ kò lù wọ́n, torí Fuji ò need the saving from anybody. Fuji was created as a movement for enjoyment, a movement for solid moralization. Nǹkan tó dẹ̀ dálẹ̀ ó lè ṣe ẹ̀kọ́ ẹ̀ náà ni ó ṣe ṣe yẹn. Tẹ́ bá rántí dáadáa pé Alhaji ti lo harmonica as far back as 1974. Tẹ́nìkan bá jí tó sọ pé òun lòún mú instrument wọ Fuji, ẹjọ́ ẹ bá mi sọ̀kò fún. Alhaji ti lo gúdúgúdú as far back as volume 10. Tẹ́nìkan bá dé ní 1984 tó lòún play classical Fuji, ẹjọ́ ẹ sọ̀kò fún. Torí ẹ tó ní orin ẹ̀, ó ti ṣe ọbẹ̀ ẹ̀, ó ti fi iyọ̀ sí, ó ti fi ata sí, ó ti fi edé sí, ó ti gé ẹsẹ̀ bọ̀kọ̀tọ̀ sí. Ìgbà tó wá ṣe tán ló wá ní kọ́nìkálukú wà máa bu díẹ̀ kó máa jẹ́ mbẹ́. Nobody can reinvent the wheel. Fuji music was created by one man and one man only. Kò ní di input anybody, kò dẹ̀ ní di output anybody. Torí ẹlẹ́nu ọgbà ni wọ́n tán wọ́n tún padà sí Fuji bí a ṣe ń kọ́ náà ni. Torí ẹni inú tèmi ṣe máa ń dùn pé 8 years after the demise of the creator of Fuji,
kò tí ì sí ẹni tó ń ṣe rẹ́kọ́ọ̀dù tó tà tó ti Barrister ní ilẹ̀ Yorùbá ní ọjọ́ èyí. tó bá jọ pé irọ́ mo pa ẹjọ́ ẹ lọ sọ́dọ̀ mákàtọ́ pè ní damsel ní ìyànà pàjá, ẹ lọ sọ́rí ṣọ́ọ̀bù bàbá mi ní amúnigun nìbàdàn King Record, ẹ lọ sí ọ̀dọ̀ Dalat ní Òṣogbo, ẹ lọ sọ́dọ̀ Fuji ní Ìdúmọ̀tà. Wọ́n sọ fún yín pé di ọ̀la ọlọ́la yìí kò sí rẹ́kọ̀dù tó tà tó rẹ́kọ̀dù Barrister, especially reality, especially Fuji garbage, and most especially dimensional Fuji, which has on paper sold over 5 million copies after the death of the creator of Fuji music. Tọ́bọ̀ wọ́n lẹ́ni tó ń jẹ Barrister lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ bàbá wọn jà. Ẹ̀rọ tí pé Sikiru Ayinde ti sọ wípé kí ni o, ó ní alábòsí a máa lówó, alábòsí a máa ṣe kí ni, a máa kọ́lé o, alábòsí a máa ṣe kí ni, a máa bímọ, ṣùgbọ́n àtúbọ̀tán lálábòsí ní ìdá, àtúbọ̀tán ti ń dé bá wọn díẹ̀díẹ̀, ó dẹ̀ máa dé bá wọn dá lẹ́nu. Ẹ ṣe lọ.